Africa Content TV. Bàbá ni ọmọ jà ní ọmọ Yorùbá. Mo ti kí President General wọn lọ́mọ ọba ló náà. The President General the Vice Chancellor Akinyi, the President General Central Council of IBAKATV, Chief Barrister Niyi Ajewole, oni ń kọ́ àfẹ́ bá ń fi fíìsì síbi tó dáa tí wọ́n jókòó sí. Oni ń kọ́ àfẹ́ Olubadan lọ́wọ́ bẹ́ẹ̀ bá rí níbẹ̀ níjẹta àti lánàá wọ́n jọ ń gbé blọ́ọ̀kù ni wọ́n jọ ń po sìmẹ́ǹtì ni. Mo rí ọ wà lára àwọn kápẹ́ńtà tí ń kan